àmín 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 lórúkọ Jésù. Ẹ ṣé. Àmín o, àmín 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 àmín. Bàtà ọlọ́jẹ̀, ẹ ṣeun. Ẹ bá mi kí gbogbo ọlọ́jẹ̀ pátápátá, ọlọ́jẹ̀ ò ní bàjẹ́ o. Bàbá mi kan ló sọ fún mi ńgbà kan, ó ní àìfẹ̀lẹ̀ kébò sí ni òjá mọ́jọ́ rẹ̀ jó, kéèyàn ó bẹ́ sóde bó ti wù kíkan ó burú tó kó pariwo ìbò sí o. Ẹ rí i pé kò sẹ́ni tí ó jò, àmọ́ bó kó bọ́ sóde kó mọ̀ ṣe ìbò sí o, ìbò sí owó, ìbò sí o, ìbò sí ọmọ, ìbò. Ẹ rí i pé wọ́n ò mójó rẹ̀. Ìní Yorùbá ṣe ní pé ìgbà pẹ̀lẹ́ kì í fọ́ àwo pẹ̀lẹ́ kì í fà ya, ohun abámú jẹ́jẹ́jẹ́jẹ́ ìní fakọyọ. Ohun gbogbo kọ́ láriwo ó yanjú ọ̀rọ̀ gbogbo fatìjà. Ó la ṣe ní pé nínú ohun gbogbo tá a bá ń ṣe ẹ̀jẹ̀ á máa rọra ṣe, ẹ̀jẹ̀ á máa rọra ṣe. Màjèsín tó ń fa ẹran yíyí tó ń jẹ lọ́jọ́ ọdún kérésì, àfàforísọ̀pọ̀ tómi ń bọ́ lójú pòròpòrò, ẹ̀yin ó jẹ́ ẹjọ́ jù sínú omi gbígbóná kó ṣe dáadáa, kó farabalẹ̀, kó ní sùúrù, kó rò, kó ṣe jiná. Ẹ rí i pé ìgbà tí ó bá fi jẹ kó fàlùbọ́sà sí ni o. Èmi mọ oúnjẹ ṣe dáadáa o. Mọ́ ni pé fadá nìkan, mo mọ oúnjẹ ṣe dáadáa. Kó wá fa ẹran òun, kó wá mu jẹ. Ẹ rí i pé kò ní ìdí kó máa fa àfàyọmi lójúmọ́. Ẹran ó ti rọ̀, yóò farabalẹ̀ jẹ́. Mo ṣe ní pé ohun gbogbo kọ́ láriwo yanjú ọ̀rọ̀ gbogbo láti jà. Ẹ jẹ́ a rọra ṣe. Ilé ayé tá a wà yìí díẹ̀díẹ̀ ni, pẹ̀lẹ́pẹ̀lẹ́ lejò ń gàgbọ́n girigiri olólè ayé. Ẹ rọra ṣe. Gbogbo olópo alópolópo ẹ lópo pẹ̀lú ẹ̀lẹ̀. Ẹ bá ti lò pẹ̀lú ẹ̀lẹ̀ ẹ pẹ́ ń bẹ̀, ara yóò sì fẹ́ràn yín. Bá a gbẹ́dìyẹ gùn nígbà ìgbèje, iye tó máa yé ló máa yé dandan. Ẹ rọra ṣe nìkì lọ́tọ́jọ́ tòní fún gbogbo elétí pátápátá. Orí tó bá péye ìní ṣàtọkùn fèrò. Ẹ gbé sókè o. Bàbá mi kan bẹ Ọládẹjọ Òkédìjì ló kọ rẹ̀, ń bẹ nígboro Ọ̀yọ́ títí di àsìkò tá à ń sọ ẹ̀. Bàbá ti dàgbà. Bàbá ní fada ìbá wá kí ọ́ ń lọrin, àmọ́ mo ti dàgbà. Mo sì ń wá àǹfààní tí màá fi gbé bàbá dé lọrin, tó bá ṣeé ṣe kí n gbé bàbá sórí ètò yìí. Bàbá òun ló kọ ìwé Yorùbá tá à ń pè ní rẹ́rẹ́rún, àgbàlagbà kan, àjà ló lẹ́rù, Ṣàngó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá. Ọ̀mọ̀wé ni bàbá o. Ó sì ti pẹ́ tí bàbá ti ń bẹ lókè pẹ́. Bàbá ti pẹ́ bí about 90 years, èyí ni 90 ọdún. Bàbá wa gbàdúrà kan fún mi láìpẹ́. Ó ní àfàdá àìsàn kan ṣe òun ò wá mọ̀ bóyá mo fẹ́ pín lára àìsàn òun ò. Mo ní kí láìsàn yìí bàbá? Ó ní kí n wo bóun ti rí báyìí, òun ti dàgbà, òun dògbó, àmọ́ òun sì lè bẹ́ kiri. Bàbá ti dàgbà, bàbá ti dògbó, àmọ́ ọpọlọ bàbá sì pé sámúsámú. Ní 90 ọdún 90 years bàbá sì ń bẹ. Ẹ̀yin ẹ bá dórí Facebook bàbá, ẹ̀yin kan tẹ Ọládẹjọ Òkédìjì, ẹ ti rí. Ẹ mọ̀ wo àwọn àlàyé tí bàbá ń ṣe ń bẹ̀. Bàbá tún fi ọjọ́ ogbó bàbá, ó tún láǹfààní àti mọ̀ lò dáadáa. Bàbá tún láǹfààní àti mọ̀ gbàdúrà fáwọn èèyàn. Ó ń gbádùn ìgbésí ayé rẹ̀ lọ́jọ́ ogbó rẹ̀. Èyí tí mò ń sọ ni pé bàbá ní irú àìsàn, ẹni tó bá fẹ́ pín ní irú àìsàn náà, mo yà náwó ké pé bàbá ẹ dákun ẹ jẹ́ irú àìsàn wọn ó ṣe mí o. Tó bá yẹ pé màá pé irú ọdún tí màá sì tún mọ̀ gbádùn ayé. Gbogbo ẹ̀yin tẹ́ láǹfààní tẹ́ ń gbọ́ ètò yìí bí ẹ bá wà, ẹ dàgbà ẹ dògbó, àìsàn ò ní ṣe yín o. Nǹkan burúkú ò ní dè yín mọ́lẹ̀, ayé ò sì ní dè yín mọ́lẹ̀ gẹ́gẹ́ bí ọ̀bọ. Ẹ mọ̀ rí nǹkan fi lògbà, ẹ ní lògbà nú ẹ̀wọ̀n. Àwọn ọlọ́pàá ò ní bẹ̀rẹ̀ sí ní máa wá yín kiri fún burúkú. Ẹ ṣàyèrè lágbára Elédùmarè, àwọn ọmọ yín ó sì tọ́jú yín. Bẹ́ẹ̀ ni yóò rí lórúkọ Jésù Olúwa wa. Ẹ gbé sókè.
mo lọ ṣe wàásù kan ní ìpínlẹ̀ kan láìpẹ́ yìí bí ọjọ́ 4 ni mo fi ṣe program yẹn. Obìnrin kan jáde lẹ́yìn program yìí tó wá bá mi, ó ní fada mo ní wàhálà mo sì mọ̀ bóyá ó lè tán. Àwọn èèyàn bẹ́ẹ̀ ń bẹ o lókè ìpẹ́ta wà yìí, kódà ní ìpínlẹ̀ wa ń bí, kódà nínú gbogbo ẹni tó ń gbọ́ mi báyìí. Ó lè jẹ́ pé irú ipò tí wọ́n náà wà nù wo tó ti sọ̀rí tínú. Gbogbo àlàyé obìnrin yìí sí mi ń jọ́ náà mo rí pé obìnrin yìí ara wa ni àmọ́ ó ti sọ̀rí tínú. Onígbàgbọ́ ni ó àmọ́ ó ti sọ̀rí tínú tipẹ́tipẹ́. Ẹni ọ̀rọ̀ ò bá ní pera rẹ̀ lọ́kùnrin, àkàìmọye ẹ̀dá tí ń la wàhálà kọjá. Kíní kan wá ń bẹ o, ìwọ ni wàá wá Ọlọ́run kan tí wàá sọ fún pé Olúwa o, ibi tí mo là kọjá tí ìgbésí ayé mi fi níkorò, ó yá wá labẹ̀ kọjá kí gbogbo rẹ̀ ó látúnṣe. Jẹ́ ń sọ fún ọ o, ìrètí ń bẹ, Ọlọ́run ọba mi sì ń bẹ síbẹ̀síbẹ̀. Rómà orí 5 ẹsẹ̀ kan bẹ́ẹ̀ ni pé ìrètí wa kò ní kùnà torí pé Ọlọ́run bẹ síbẹ̀síbẹ̀. Jóòbù nínú ìkọ̀wé rẹ̀ orí 19 ẹsẹ̀ 25 bẹ́ẹ̀ ni pé ó ní pé Olúwa mi ń bẹ láàyè mo sì mọ̀. Ìtàn pè ní ìgbàgbọ́, that's a peak of faith, ìgbàgbọ́ nù. Olúwa mi ń bẹ láàyè mo sì mọ̀. Èèyàn kan lè máa sọ fún ọ pé ò lè bímọ mọ́ o, èèyàn kan lè máa sọ fún ọ pé ò lè gbáyé re mọ́, èèyàn kan lè sọ fún ọ pé oyún tó ní ò ní bí, èèyàn kan lè máa sọ fún ọ pé ń bọ̀ àìsàn tí ń ṣe ò lè yé, èèyàn kan lè sọ fún ọ pé irú wàhálà tó wà nù rẹ̀ ò lè jáde. Gẹ́gẹ́ bí obìnrin tí mò ń wí, ó ní àwọn èèyàn sọ fóun pé òun ò lè jáde nínú wàhálà. Tá ń sọ irú rẹ̀ fún ọ? Ta ló bá rẹ? Ta ló mọ master plan rẹ? Ọlọ́run ọba níbẹ̀ o. Ẹ̀yin ẹ̀ka Jeremáyà orí 29 ẹsẹ̀ 11. Bíbélì ní pé èmi nìkan ṣó ni mo mọ ètò ayé rẹ. Bíbélì ló wí bẹ́ẹ̀. Ọlọ́run ọba ìní sọ̀rọ̀. Ẹ̀dá tó sọ fún ọ pé ìrètí tán, irọ́ ńlá, ó tún lè ríre gbà o. Bàbá sì mí àlè ríre gbà. Ẹni tó kù nìkan nígbà tán fún ẹ máa ń bẹ láyé. Ẹ jẹ́ kó máa yin Ọlọ́run ọba mi. Ẹ yé rora yín pin. Olùyálé padà wá donípò ńlá. Ọba lókè ọba mi àgbàlagbà ní pàgbàdà. Ayé lè máa sọ fún ọ pé ò lè ní lárí. Babaláwo lè ní kò sọmọ nù rẹ̀. Àwọn wòlíì èké sì lè ní kò sí búrùjí, ò lè fi búrùjí lògbà, ò lè lówó lọ́wọ́. Èrò inú tiwọn ni. Ọba mi òkè òwí bẹ́ẹ̀ o. Ìrètí ń bẹ tá a bá sì wà nù ayé tá a wà yìí. Lọ́jọ́ iwájú ohun gbogbo ń padà bọ̀ wá gún régé. Ohun gbogbo ń bọ̀ wá dáa, yóò padà dùn fún ọ nítorí pé Ọlọ́run ọba yẹn la láṣẹ. Ẹ má banújẹ́ o. Oore ń bẹ lọ́wọ́ Olúwa. Ilẹ̀ àánú Ọlọ́run ọba mi kì í sì ṣú. Ẹ dákun ẹ mọ́ sọ̀rì tínú. Ìgbà kérésì ẹlòmíì lé lóhun ò lówó lọ́wọ́, òun ò ní kíní kan, òun ò ní kíní kan, òun ò ní. Ẹ wo, o lè máa rò pé bó máa ti rówó rẹ̀ díẹ̀, ẹlòmíì ó sì wá gbé tọ́kì ka ọmọlé, yóò wá gbé fún ọ. Ló bá tán. In tí wọ́n ń rò pé kò ṣeé ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí, Ọlọ́run pláàni lé lórí. Ọlọ́run mọ tí ó sọ, Ọlọ́run mọ tí ó ṣe. Olórin nìní Ọlọ́run mi mọ ohun tí yóò ṣe, Jésù mi mọ ohun tí yóò ṣe, ẹ̀mí mímọ́ mọ ohun tí yóò ṣe o, táyé mi ó fi dára. Ọlọ́run ọba mi mọ ohun tí yóò ṣe táyé rẹ̀ ó fi sunwọ̀n. Dákun mọ́ sọ̀rọ̀ tínú o. Báyé bá ṣe bí ipò rí rúdurùdu bí èyí, ayé aṣúkó wá, àdàbí ká máa bínú kó, àdàbí kárí gamalé ká gbé jẹ, ayé akárìbọnú látàrí ètò ọrọ̀ ajé wa kọ́. Ìlú ṣe rúdurùdu bí ìlú aṣiwèrè. Mímọ́ ń bẹ àmọ́ kò sí mímọ́. Ará ìlú ń pagbe kó lórí ó yẹra fáwọn. Bó lórí ìlú bá ń ròkè òkun, àwọn ìlú amújójó àdàbí wọn amórunbọnú. Ooru àwọn ìkà olóṣèlú ó mú aráàlú. Àwọn èèyàn fẹ́ káwọn olóṣèlú mọ́ lọ ẹ mọ́ gbọ́. Ẹ jẹ́ kí gbogbo owó tiẹ̀ kúrò kọ́lọ́run ọba nìkan máa darí wa. Bẹ́ẹ̀ èèyàn ni ó lò. Olóṣèlú ó mọ̀ gbénu ayé, kò sí bí wọn ó mọ̀ bẹ́ńbẹ́. Kódà ẹni tó jẹ́ mímọ́ lónìí tó jẹ́ èèyàn dáadáa, bó wọnú òṣèlú ó lè má ṣe dáadáa. Àṣọ Ọlọ́run ọba nìkan ló mọ̀ ọ́n tó, Ọlọ́run ọba ló mọ̀ ọ́n ṣe. Ìrètí wa ọwọ́ Ọlọ́run ni ẹjọ́ wà. Ẹ má gbé sọ́wọ́ ẹ̀dá. Ẹ̀ka Jeremáyà orí 17 ẹ mọ̀ pé bá a bá gbọ́kànlé èèyàn asán ni. Ọlọ́run ọba mi nìkan ló tó gbára gbójúlé. Àmọ́ ẹ má gbàgbé o, Psalm 126 ẹ bá ka ẹsẹ̀ kejì ẹbẹ́lì ni pé ìgbà tí ìkólọ àwọn Síónì dé ó dàbí àlá. Ńgbà tá a bá máa yọ̀tọ̀ mí Nàìjíríà yìí tó sì ti ń dé díẹ̀díẹ̀ lágbára Ọlọ́run ọba, àwọn tí ó sọ lórí wa tí ìgbà ó dẹ̀ wá lọ́rùn lọ́lọ́run ó fi fún wa. Bá a bá fẹ́ tẹ̀ káfẹ́ èèyàn burúkú tí ó kó bá wa, ìka wa ò ní tẹ̀ lọ́jọ́ tá à ń sọ. Ẹni tí ó ṣe dáadáa tí ó ṣe rere lórílẹ̀‐èdè yìí lọ́lọ́run ọba tí ó gbélé wa lórí, tí ó gbà tí ó wọlé lé wa lórí. Àdúrà wa nù o, yóò sì ṣẹ bẹ́ẹ̀. Gbogbo igi tí elégbèdè bá bọ́wọ́ bàbá ìdídún ní dún fadá ò pọ̀fọ́ o. Ìyẹn tá à ń wí ni pé yóò ṣẹ bẹ́ẹ̀ láṣẹ títí Èdùmàrè ni.
lórúkọ ọlọ́run alààyè ọba tí ń bẹ tí ò sì sí ẹlòmíràn, ọba tó kápá ayé porongodo, aláàfin àjọbọ, ọba tó ní òní tó lànà tó ní gbogbo ìgbàkúùgbà. Ó là ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa olùgbọ́ ètò yìí bíkíbi ẹ bá wà tẹ́ láǹfààní tẹ́ ti gbọ́. A dúpẹ́ lọ́wọ́ gbogbo láṣẹ àti lọ́gàlọ́gà iléeṣẹ́ àti ìkànnì tá a wà yìí, rédíò Kwara, GM wa ti Alhaji Lateef Adédèjì Adébọ̀wálé, àdúpẹ́ o, ẹ̀sìnkútù àti alábòjútó ìkànnì Jídé Allen. Àwọn tí wọ́n pè mí wọlé, Grace Ifágbayì, àdúpẹ́ lọ́wọ́ gbogbo àwa tí a jọ wà ní ilé agbára lónìí tí a jọ ṣètò yìí. Mọ́gàjí Ọládìméjì ọlọ́wọ́ bọ́tìnì, Reverend Father Raf Ajéwọlé òní orúkọ tí mo ń jẹ́, àlùfáà tí ń bójútó ìjọ àgùdà tí ń bẹ ní Akérèbíàtà ìlú Ìlọrin níbi títí di ọjọ́ mẹ́jọ nígbà tí a ó tún pàdé. Ire òní a ó fi ṣọdún o. Ọdún tuntun tí à ń wò níwájú, ọdún ayọ̀ ni yóò jẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ̀rí ayọ̀ ni a ó rí gbà, ariwo ayọ̀ ni a ó gbọ́ nínú ilé wa. Èdùmàrè ó pèsè fún yín o, ẹ̀ní ṣì jẹ, ẹ̀ní ṣì mu, ẹ̀ní ṣì lẹ̀tẹ̀, ẹ̀ní ṣì rìn, ẹni búburú ò ní pàdé yín, ẹni kòkònà burúkú. Àwọn ọmọ yín ò ní ṣì rìn o. Ìró ayọ̀ ni a ó máa gbọ́ nínú ilé yín títí dìgbà náà tí a ó máa pàdé. Ire a máa bá yín gbé. Ó dàbọ̀.